A kú dédé wòyí o. Orúkọ tèmi ni Dìkúnláì Abdullahi Adéṣínà. Nínú fọ́nrán yìí, a máa kọ́ra wa nípa álífábẹ́ẹ̀tì Oduduwa tí a mọ̀ sí Àébájìogbè. Álífábẹ́ẹ̀tì Oduduwa ni álífábẹ́ẹ̀tì tí àwọn baba ńlá wa fi máa ń kọ èdè káàrọ̀-o-jíire nígbà ìwáṣẹ̀. Òun náà ni baba ńlá wa Yorùbá tí à ń pè ní Oduduwa. Òun náà ni wọ́n lò nígbà tí wọ́n wà ní òkè èèpẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwa káàrọ̀-o-jíire òun ni a máa ń rò wípé àwọn èèbó ni wọ́n wá kọ́ wa ní bá ṣe máa ń kọ ìwé kalẹ̀, ní eléyìí tó jẹ́ wípé irọ́ báláwo ni. Ọ̀làjú tí ń bẹ nílẹ̀ káàrọ̀-o-jíire ti pẹ́ kó tó di pé àwọn èèbó dé. Kíkọ́lẹ̀ tí ń bẹ ní ọ̀dọ̀ àwa káàrọ̀-o-jíire kó tó di pé àwọn èèbó dé. Nínú fọ́nrán yìí, bí a ṣe fi álífábẹ́ẹ̀tì Oduduwa kọ ìwé, bí a sì ṣe máa fi ń ka ìwé ni a máa kọ́ wa. Ẹ máa bá wa ká lọ. 1, 2, go. Àébájìogbè nífà tí ẹ Ọlọ́hun, mí ní ìwúre sí iṣẹ́ kígi yé pẹ́. Again. Àébájìogbè nífà tí ẹ Ọlọ́hun, mí ní ìwúre sí iṣẹ́ kígi yé pẹ́. For the third time. Àébájìogbè nífà tí ẹ Ọlọ́hun, mí ní ìwúre sí iṣẹ́ kígi yé pẹ́. Àkópọ̀ gbogbo nǹkan tí a fẹ́ kọ́ ló wà nínú àwòrán tí wọ́n wá jù wá yìí. Tí a bá wo àwòrán yìí dáadáa, a máa rí wípé ní ọwọ́ òkè wọ́n kọ àwọn álífábẹ́ẹ̀tì kan síbẹ̀. Àwọn álífábẹ́ẹ̀tì yẹn ni à ń pè ní álífábẹ́ẹ̀tì Oduduwa tí a fẹ́ kọ́ bí wọ́n ṣe máa fi ń kọ̀wé, tá a sì fẹ́ kọ́ bí wọ́n ṣe máa fi ń ka ìwé tí wọ́n bá kọ pẹ̀lú ẹ̀. Tá a bá ka álífábẹ́ẹ̀tì yẹn ní ení, èjì, ẹ̀ta, a máa rí pé 25 ní gbogbo wọn. Bákan náà, ní ọwọ́ ìsàlẹ̀ álífábẹ́ẹ̀tì yẹn ní apá ọ̀tún, a máa rí pé wọ́n kọ àwọn punctuation marks kan síbẹ̀. Ní ẹ̀gbẹ́ kejì punctuation marks yẹn, a máa rí pé wọ́n kọ àwọn kan tó fẹ́ dàbí numerals síbẹ̀. Àwọn yẹn ni numerals álífábẹ́ẹ̀tì Oduduwa. Wọ́n wá fi àpẹẹrẹ káàdì rẹ̀ ńlẹ̀ ní ọwọ́ ìsàlẹ̀, ibi tí wọ́n ti kọ Oduduwa. Wọ́n kọ ní ti álífábẹ́ẹ̀tì Oduduwa, wọ́n sì kọ ní ti abídí. Wọ́n kọ Múyìwá ní álífábẹ́ẹ̀tì Oduduwa, wọ́n sì kọ ní abídí títí tó fi dé ìsàlẹ̀. Tá a bá wo ẹ̀gbẹ́ kan ní ìsàlẹ̀ bí, a máa rí àwòrán ẹnìkan níbẹ̀. Àwòrán yẹn ni àwòrán ẹni tí ó ṣe àwárí álífábẹ́ẹ̀tì Oduduwa padà lẹ́yìn ìgbà tí àwa ọmọ káàrọ̀-o-jíire tí a ti pàdánù rẹ̀. Orúkọ ẹni tí ó ṣe àwárí álífábẹ́ẹ̀tì yìí padà ni Olóyè Tolúlàṣẹ Ògúntósìn Táyé. A máa bẹ̀rẹ̀ kọ́ wa látòrí álífábẹ́ẹ̀tì. Gbogbo àwọn álífábẹ́ẹ̀tì Oduduwa yìí 25 ni wọ́n ní òǹkà, tí àwọn eléèbó ń pè ní 25. Wọn ò lé ní 25, bẹ́ẹ̀ sì ni wọ́n sì dín. Àmọ́ ká tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́, ó ní àwọn nǹkan 4 kan tí a gbọ́dọ̀ mọ̀ nípa àwọn álífábẹ́ẹ̀tì yìí. Ìkan alákọ̀ọ́kọ́ ó ní wípé álífábẹ́ẹ̀tì yìí 25 ni wọ́n. Wọn ò lé, wọ́n sì dín ní 25. Nǹkan ẹlẹ́ẹ̀kejì tí a gbọ́dọ̀ mọ̀ ká tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ni wípé álífábẹ́ẹ̀tì Oduduwa yìí àti apá ọ̀tún láti máa bẹ̀rẹ̀ sí ní kọ, bẹ́ẹ̀ sì ni àti apá ọ̀tún láti máa bẹ̀rẹ̀ sí ní kà, ní eléyìí tó yàtọ̀ gédéǹgbé sí tàwọn èèbó. Tá a bá wo álífábẹ́ẹ̀tì ti tàwọn èèbó, ti Gẹ̀ẹ́sì ni tàbí ti abídí tí à ń lò tó jẹ́ pé àwọn èèbó ló gbé wá fún wọn. Tá a bá wò dáadáa, a máa rí pé apá òsì àwọn tí máa bẹ̀rẹ̀ sí ní kọ iṣẹ́ tàwọn.
bẹ́ẹ̀ sì ni apá òsì náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ. Àmọ́ títà Àébájìogbè yìí álífábẹ́ẹ̀tì Oduduwa àti apá ọ̀tún láti wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ, bẹ́ẹ̀ sì ni àti apá ọ̀tún láti wọ́n bẹ̀rẹ̀ sí ní kà. Nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí a gbọ́dọ̀ mọ̀ kó tó di pé a bẹ̀rẹ̀ kọ́ ó ní wípé álífábẹ́ẹ̀tì Oduduwa yìí ó nìkan ni álífábẹ́ẹ̀tì tó ń sọ̀rọ̀ ní àgbáyé, tó jẹ́ pé bí a bá ń kà ó ń sọ̀rọ̀ ni. Àwọn álífábẹ́ẹ̀tì yẹn tá a bá ń kà wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n sì ń bá wa tí a ní àwọn ọmọ káàrọ̀-o-jíire tí wọ́n sì ń sọ̀rọ̀ fún wa ni. Nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tí a gbọ́dọ̀ mọ̀ kó tó di pé a bẹ̀rẹ̀ kọ́ ó ní wípé gbogbo àwọn álífábẹ́ẹ̀tì Oduduwa yìí tí a pè ní 25 gbogbo wọ́n gúrùpù wọn sọ́nà mẹ́rin. Gúrùpù kọ̀ọ̀kan ọ̀rọ̀ ló sọ, gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan wípé álífábẹ́ẹ̀tì sọ̀rọ̀. Gúrùpù kọ̀ọ̀kan nínú gbogbo àwọn gúrùpù mẹ́rẹ̀ẹ̀rin yẹn ọ̀rọ̀ ni wọ́n sọ, so that a wá mọ̀ pé gúrùpù kan ní sentence. Gúrùpù alákọ̀ọ́kọ́ tá a sí sentence alákọ̀ọ́kọ́ òun kó álífábẹ́ẹ̀tì 6 sínú. Gúrùpù ẹlẹ́ẹ̀kejì tá a mọ̀ sí sentence ẹlẹ́ẹ̀kejì òun kó álífábẹ́ẹ̀tì 4 sínú. Gúrùpù ẹlẹ́ẹ̀kẹta tí a mọ̀ sí sentence ẹlẹ́ẹ̀kẹta òun kó álífábẹ́ẹ̀tì 11 sínú. Gúrùpù ẹlẹ́ẹ̀kẹrin tí a mọ̀ sí sentence ẹlẹ́ẹ̀kẹrin òun kó álífábẹ́ẹ̀tì 4 sínú. Tí a bá ṣe ìṣirò gbogbo àwọn álífábẹ́ẹ̀tì tí ń bẹ nínú gúrùpù kọ̀ọ̀kan a máa rí wípé ó máa pé 25. Àwọn ọ̀rọ̀ tí álífábẹ́ẹ̀tì yìí sọ ó ní a máa fi kọ́ kíkà wọn, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ọ̀rọ̀ 4 ló sọ tí a mọ̀ sí gúrùpù 4. Ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ó lọ báyìí wípé Àébájìogbè, Àébájìogbè, Àébájìogbè. Tí a bá ka àwọn álífábẹ́ẹ̀tì yẹn a máa rí i pé álífábẹ́ẹ̀tì 6 ló wà nínú ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí álífábẹ́ẹ̀tì yìí sọ. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun lọ báyìí wípé dífàtíẹ, dífàtíẹ, dífàtíẹ. Álífábẹ́ẹ̀tì 4 ló wà nínú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí álífábẹ́ẹ̀tì Àébájìogbè álífábẹ́ẹ̀tì Oduduwa tí ó sọ òun lọ báyìí wípé Ọlọ́wùmíníhúresíṣẹ́. Ẹ má jẹ́ á gbàgbé wípé àti apá ọ̀tún ni a ti máa ń bẹ̀rẹ̀ sí ní ka álífábẹ́ẹ̀tì Oduduwa. Tí a bá wò láti apá ọ̀tún a máa rí i pé Ọlọ́wùmíníhúresíṣẹ́. Ní abala ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí álífábẹ́ẹ̀tì yìí sọ yìí a máa rí wípé ológùn jù nínú gbogbo ọ̀rọ̀ 4 tí álífábẹ́ẹ̀tì Oduduwa sọ. Tí a bá ka iye álífábẹ́ẹ̀tì tó wà nínú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta yìí a máa rí i pé 11 ni. A gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ dáadáa nítorí wípé ológùn jù níbẹ̀. A gbọ́dọ̀ mójútó dáadáa. A sì tún gbọ́dọ̀ mójútó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta yìí nítorí pé àwọn álífábẹ́ẹ̀tì 3 kan wà nínú ẹ̀ tó jẹ́ wípé wọ́n jọra wọn ní pípè lẹ́nu, àmọ́ ní kíkọ́lẹ̀ wọ́n yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n tá a bá fẹ́ pè lẹ́nu tí a bá ṣọ́ra ìkọ̀ọ̀kan náà ni a máa pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Tá a bá wò nígbà tí mò ń kà lọ láti apá ọ̀tún mo kà wípé Ọlọ́wùú. Tá a bá ṣàkíyèsí ibẹ̀ yẹn wú ni mo kọ́kọ́ sọ Ọlọ́wùú.
wú yẹn a máa kánú kò pé ni bí WU wú. Ètò tẹ̀lé lẹ́ẹ̀kejì, ètò tẹ̀lé òun sọ wípé U nìkan ló wà ń bẹ̀. U ọ lọ wu u mi ni i hu. Tá bá wo eléyìí náà hu HU náà kọ síbẹ̀. Hu re sí ṣẹ ọ lọ wu u mi ni i hu re sí ṣẹ. A gbọ́dọ̀ mọ ṣàkíyèsí àwọn álífábẹ́ẹ̀tì mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ́ẹ̀ dáadáa. Ètò ọkọ̀ wánu rẹ̀ ni wú, a máa kánú kò pé ni ó ní WU. Ètò tẹ̀lé ni U. U yẹn òun ò ní decoration kankan, a máa pè ní U náà ni. Ẹlẹ́kẹta tó jẹ́ wípé tá bá ti ń ka àwọn álífábẹ́ẹ̀tì yẹn lọ a máa kà lójú ọ̀nà, ó ní Hu. Òun tiẹ̀ HU ló wà ń bẹ̀, òun máa bá atẹ́gùn jáde ni. Hu tá bá ti fẹ́ pè atẹ́gùn máa jáde pẹ̀lú ẹ̀ ni. Hu. Ẹ jẹ́ ká ṣàkíyèsí dáadáa. Ọ lọ wu u mi ni i hu re sí ṣẹ. Ọ̀rọ̀ ẹlẹ́kẹrin tí álífábẹ́ẹ̀tì Oduduwa sọ tó sì jẹ́ ọ̀rọ̀ kan níbẹ̀, òun lọ báyìí wípé kí gí yè pẹ́, kí gí yè pẹ́, kí gí yè pẹ́. Ẹ má jẹ́ á gbàgbé àti apá ọ̀tún láti máa ń bẹ̀rẹ̀ sí ní ka álífábẹ́ẹ̀tì Oduduwa, bẹ́ẹ̀ sì ni àti apá ọ̀tún láti máa ń bẹ̀rẹ̀ sí ní kọ. Àkàpọ̀ gbogbo àwọn álífábẹ́ẹ̀tì Oduduwa ó lọ báyìí wípé Àébájìogbè D-F-T-Ẹ Ọ-lọ-wu-u-mi ni I-hu-re-sí-ṣẹ Kí-gí-yè-pẹ́. Àébájìogbè D-F-T-Ẹ Ọ-lọ-wu-u-mi ni I-hu-re-sí-ṣẹ Kí-gí-yè-pẹ́. Àébájìogbè D-F-T-Ẹ Ọ-lọ-wu-u-mi ni I-hu-re-sí-ṣẹ Kí-gí-yè-pẹ́. Láti jẹ́ kí híhá rẹ̀ kó fi rọrùn, ẹ tẹ́tí sí orin tí wọ́n fi àwọn álífábẹ́ẹ̀tì Àébájiogbe yìí kọ. Aebajiogbe D-F-T-Ẹ Ọlọ́wu-mi ni I-hu-re-sí-ṣẹ Kí-gí-yè-pẹ́. 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 Aebajiogbe D-F-T-Ẹ Ọlọ́wu-mi ni I-hu-re-sí-ṣẹ Kí-gí-yè-pẹ́.